ẹ̀yin tèmi gbẹgẹdẹ mọ̀ tún ti gbiná o lórí ọ̀rọ̀ Mohbad tó ń lọ lọ́wọ́. Ṣé ẹ gbàgbé, ṣé ẹ rántí pé àwọn ọlọ́pàá ti ránṣẹ́ pé Wùmí, àmọ́ kí ni tó ṣẹlẹ̀ ńgbà wọ́n ránṣẹ́ pé Wùmí o? Ẹ wo Àròyé TV náà lẹ́wà, ẹ láìkì, ẹ sọ̀scribe, ẹ kọ́mẹ̀ǹtì, kẹ́ ẹ sì ṣíà rẹ̀ pẹ̀lú. Ẹ máa gbọ́, ẹ wò, ẹ wá gbọ́ ohun tí Yomi Fabiyi sọ o nínú fọ́nrán kékeré tí wọ́n ní wọ́n fi síta. Àwọn àwo gan ni rí ń bẹ̀ o. Ẹnu mi kọ́lẹ̀ ẹ ti gbọ́, ẹ wá lọ gbọ́ ohun tí Yomi Fabiyi sọ lórí n tó ṣẹlẹ̀ yìí. Mò ń bọ̀ ná. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè láwà téńté. wọ́n ní fún wọn náà ṣèbí lọ́dún ebi kọ́ mi kúkú ṣe fídíò. Ohun tó wà important jù, which is very important, is number one, the phone that was used to message me, according to what I was told in command, belongs to Adura. The TikTok handle that was used to shut me up belongs to Adura Aloba. The content of the video is owned by Adura Aloba. And then the only thing they can tell me is, but at the end of the day, Adura owns all those things. But the person that sent it to you is Damola. I am not believing you. I might believe me, I might believe me, Damola is facing 5 count charges. Oshimawa Shekini, and I won't know she bought a lot. Mbaf ni notice. Èmi mọ case tó wà lẹ̀. Ìkànnú ẹ̀ lè máa fọwọ́ mú àpẹ́ láyé ojú òní ríbi. It's either you all run and you run ẹ̀wọ̀nú gbẹ lọ. Ayé òní gbúrò yín mọ́. Ní wà níbi táwọn yẹn wà. Ọ́ kẹ bọ́ta kẹ wá fèsì bá Mugari jẹ́jẹ́. Bọ̀ pé mi ẹ máa lé mi lórí kéèsì. The truth will not be established. Mo fọlọ́ màá búra ẹ̀ṣẹ̀ exercise ni. Kókó èmi nìkan màá bá protest. Èmi nìkan tó ti bá bẹ̀rẹ̀ protest ní zone 2 yẹn. Kò tẹ̀lé dé ogbó yẹn. Ṣùgbọ́n tí o bá ti yọjú lọ́la Wùmí, Ọlọ́run fún ọmọ ẹ lálàáfíà. Kéèsì tó wà nílẹ̀ is important. Mo mọ̀ pé máa sá weekend. Ṣùgbọ́n tó o bá ti yọjú lọ́la Saturday or Sunday, tí mi bá ti ṣe fídíò ní Ìdíròkò bọ́dà, Kútọ́nù bọ́dà, ẹ wo bóyá jìnnà síra wọn tó. Tí mi bá ti lọ ṣe fídíò bẹ́ẹ̀ kí wọ́n gbọ́dọ̀ jẹ́ o kọjá, ó lè sá lọ before then o. Ṣùgbọ́n tọ́lọ́ bá tún máa bẹ́ẹ̀ ṣe, àwọn tí Kútọ́nù wọn náà àti Ìdíròkò àti airport wọn máa mọ̀. Wọ́n náà kọ́ ti lọ Tanzania mi mọ́jọ́ tó lọ, tí ó àfi tó bá kó wà lára wọn tó ti yára nù. Ṣùgbọ́n tó bá sí lára wọn, ó máa honour AIG, Assistant Inspector General of Police of the Federal Republic of Nigeria, will never send you invitation pertaining to homicide kò wá lóò yá dànù àbó òní honour. Ẹni tó bá ń tọ́ ẹ pé you have the power, mi ìfẹ́ mi tó wà lẹ́yìn ẹ. Ẹ má jẹ́ káwọn lè máa tàn yín pé wọ́n ní tó bá ní power kankan ni ó yẹ kó ti ṣe the same thing pẹ̀lú Àdúrà náà. Tẹ̀bí lọ́ọ̀yà kan náà lójó ń jáde fáwọn ọ̀n bóbó yín. Ẹ̀jẹ̀ èmi lè máa tàn ní tí mò ń fèsì fúnra mi. Ṣèbí mi wà bẹ́ẹ̀ mo dúró. Wọ́n expect gbogbo yín kẹjọ ya wá kẹwàá fèsì níbẹ̀ yẹn kẹwàá mọ̀ nǹkan tó ń pè fíìmù. Mọ̀ tó ń pè ní when you're chasing the truth and you're standing by what is right. Gbogbo yín torí ẹ̀ wò pé ẹ̀rí actor ẹ̀rí seriousness tí mọ̀ mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́. Wọ́n ní kẹ́ ṣe tó ẹlẹ́ẹ̀ni ṣe tó ẹ sì máa ṣe tó. Mo láìkí pé owó ọmọ ọgbọ́n àwọn tó já ẹ sí pé Wùmí gbọ́ gbogbo nǹkan táwọn Yomi yẹn ń jù jáde má ṣeré o Thursday Friday wọ́n ń lọ answer tó bá answer invitation ọlọ́pàá ní Thursday Friday tó dẹ̀ mọ́ kó lẹ́bọ lẹ́rù ó fẹ́ ṣe weekend ní police cell o because Saturday Sunday ọ̀n kà mọ́ kò sínú working days o ó fún mi ní 2 days free enjoyment agbádùn ààrẹ so I understand bó ṣe ń lọ o fẹ́ fún mi ní 2 days extra pé kò tí ẹ kọ̀ fi kájọba wà ń bẹ̀ kàmá ó yẹ kí mo bó ṣe ń lọ because eléyìí ìtajọ kò sí òótọ́ máa jáde òótọ́ máa jáde ẹni tó bá fẹ́ gbọ́ kó máa gbọ́. The third person that was in the video tí wọ́n gé 3 seconds ẹ̀ fún mi whether video yẹn 3 years ago whether video ìjọ tó pa Mohbad whether ìjọ video ìjọ tó pa Mohbad èmi ṣàmọ̀ pé video tí wọ́n fi tàn èmi sóko that video they remove the 3 seconds. The third person with Mohbad and Wunmi, you know the third person. Mi ti fẹ́ dárúkọ onítọ̀hún. That third person
was not listed. Kò sẹ́ni tó dárúkọ ẹni gbogbo yín rárá láti ọ̀tẹ̀ tí sọ̀rọ̀ kéèsì. None of you lied to the police. All of you tẹ́jọ́ wa nílé mi mọ̀ bóyá court lẹ́jọ́ ṣe o bóyá rival court ní ẹ̀yin lẹ́jọ́ múṣẹ́ Mohbad lẹ́ o. I don't know what you guys are doing. All I know is that the person that bóyá executioner ní mi mọ̀. I don't know what you guys are doing. Tèmi ní pé ẹni tí ó pa Mohbad pẹ̀lú ẹni tí wọ́n jọ èèyàn in conjunction lè fi ṣe. That particular individual Wunmi má sáré jù ẹni kẹta yẹn ó mọ̀. That person has a military experience. Ọ̀rẹ́ Mohbad ní tẹ́lẹ̀ bó ṣe dénú lé yẹn ó bá wá sọ o. Mo dẹ̀ sọ èmi máa dé bọ́dà yẹn o ìdíròkọ àti Kútọ́nù ẹ máa rí fíìmù bẹ́ẹ̀ tó bá kọjá bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ Nàìjíríà yìí. So kókó of the matter is at the end of the day gbogbo èyí tẹ́ wà nílé ẹjọ́ yẹn you all know I'm saying the truth including you Wunmi. That individual, his name never reflected at all. Ẹ wá ń dún kòkò mọ́ gbogbo àwọn tó yẹ kó sọ̀rọ̀. You are threatening those that were meant to talk. Àṣẹ ẹ̀yin yẹn nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ pààyàn kiri nìyẹn. And you claim you love this person. Wọ́n máa láti sọ ẹja abẹ́ ẹja. Gbogbo ojú kan wú ni. Okay, gbogbo fíìmù yẹn á mọ̀ náà. You all will now realize eventually. Apá ibi tí Wunmi yẹn ti sòótọ́, let me tell you. Ibi tó ti sọ pé they killed the nigger. Ṣebí you guys have killed the nigger. Come and take your trophy. She is speaking to the real people that came to buy Mohbad. Ẹ kọ́lẹ̀ bí mo ṣe sọ fún yín yẹn. Èmi ti bá sọ̀rọ̀ the stage kan. Kò sọ̀rọ̀. She's saying exactly the truth. But at the end of the day, ó fẹ́ ó kọ̀ pé ó ní enjoy ó máa gba nọ́mbà tó dá lọ́wọ́ fún ẹ. Àwọn ó ti ń rán àwọn fitted prison uniform. Ó máa farabalẹ̀ enjoy ẹ̀. Tẹ́ bá mọ̀ pé mo parọ́ ẹ pè mí lẹ́jọ́. Torí àti bá dé stage pé àwọn receipt tẹ̀síra wa lójú. This is not a gender war. Èmi mo ń fún yín ní grace. Mo fẹ́ kọ́kọ́ kó wọlé sí normal level. Kájọ wà lórí level yẹn kí tó bẹ̀rẹ̀ sí jáde fún ẹni. Kò ṣe pé mo ń fọ́ ẹni pé mo ò dárúkọ láti yọjọ́ ẹ̀. Bọ́ ibi tá a bá dé ọmọ ẹ kò sọ pé irọ́ lè mi pa. I cannot even fathom it. How the person I want you to come out tó bá jẹ́ pé lóòótọ́ okó lọ́ fi bá mo sí ẹ̀sùn sọ pé fídíò tí wọ́n yọ 3 seconds kúrò mbẹ́ yẹn tó sẹ́ndì sí mi yẹn o ẹ̀yin mẹ́ta tẹ wà mbẹ́ is only 2 of you lẹ́njà that there is no third person and that person mo ti fún mi ìfẹ́ sórúkọ ẹ̀ mo ti description yẹn kan ti tó fún ẹ̀yin tẹ súnmọ́ Mohbad I'm challenging spending all of you ẹ sọ pé irọ́ ni mò ń pa. So when you are running today you know why you are running but má worry ọ̀làwà ń bẹ̀ make sure pé ọ̀nà invitation yẹn kàn pè mí ní orúkọ tí débẹ̀ máa kúrò bí tí mo wà máa dé ibi tó wà. To face you is not my problem because this is I'm representing the public. Èmi ò mọ̀ pé bílẹ̀ ayé ṣe rí lélẹ̀ so bílẹ̀ ayé ṣe rí rè èèyàn kan máa tàn yín ẹ wo bí Nigerians you need to understand that we must place respect to some certain position in the authority. Ẹ má múnú bí AIG o so ẹ rò pé okay AIG tó ní kọ́ lọ bẹ̀rẹ̀ case tó approve tó lọ court tó ní ẹ wọnú lè Mohbad yẹn ẹ ṣe gbá kan ẹ lọ gbé àdúrà yẹn wá tádúrà àpì ẹ̀ wájú ẹ̀ tó ní ẹ lọ ṣe gbá kan tó ní okay go and bring the Wunmi go and bring èèyàn kan máa àwa invite onítọ̀hún àwa ló ó normal everybody will enjoy their fundamental rights kò dẹ́ ṣe kó sọ pé I am not coming ó lè máa tọ́ àwọn tẹ́ ń tọ́ o wo pé òkè bí akọ́kọ́ fọmọ yẹn ṣe òkè ara ọmọ òyà a lè gbọ́ yẹn ká bá lẹ̀ náà a máa fún ẹ lórí ọ̀fẹ́ torí pé the only reason tó dẹ̀ fi sọ ni pé lọ́ọ̀yà máa sọ fún ẹ ní pé kò sí bóyá fẹ́ rí tó bá lọ ní Thursday ọ̀la wọ́n lè má jarí ẹ̀ bá sọ̀rọ̀ so Saturday Sunday holiday ló wà bí gbàtẹ́ ọ̀lọ́ body school ni so má ṣe o nǹkan máa ti ṣe é bí wèrè má dán wèrè wò mo understand àwọn náà ti àti envisage yẹn ṣùgbọ́n lọ́la tó bá ti appear ẹ fi bóyá ìṣẹ̀lẹ̀ lẹ̀ ẹ kọ́ máa tàn yín wọ́n máa bọ́ sórí kíní ẹ máa tàn yín
báwo lè ṣe fẹ́ Facebook orú question yẹn tọ́ba lókè lọlé kó padà wájọ́ kejì ẹ̀sọ́ ẹ̀jẹ̀ ká so tọ̀rọ̀ pẹ̀lú ra wa táwọn èèyàn ti fi òyìnbó ńláńlá àwọn òyìnbó kábìtì táwọn èèyàn gbé ọpọlọ kalẹ̀ ayé ẹ wọ̀ pé tí ìlú bá sí oúnjẹ fún yàn oúnjẹ ládàá lálẹ́ àná yẹn pé oúnjẹ àwọn ọlọ́pàá gan rí àbìtì question wọn ní ikú ọlọ́pàá rí question ọlọ́pàá rí báwo lẹni ṣe fẹ́ sọ àti wọ́n kọ̀ káwọ́ sókè pé fídíò mẹ́ta péré lọ nínú ẹ̀ gbẹ́dọ̀ ká question tó kọ̀ look at false evidence look at ọlọ́pàá ń pè léraléra ni lọ́ọ̀yà kọ́ àmì court sa nígbà tó bá pè ya bò bá dìgbò ẹ̀wọ́n jẹ̀sán lọ́gùn ẹ̀ ẹ̀ omi mo bá di máa rí justice a máa tún fomi ṣàn wọ́n lọ́wọ́ torí kò ṣe pa fẹ́ parọ́ mọ́ anybody. The only reason why we're going to be scared for what we are doing now is if we at any point in time we want to fabricate or we want to lie against somebody. No. Everything that we want to pursue is what happened naturally. They are the ones trying to run away from what happened naturally. I will because if I recreate what happened. No, we're not recreating. We are only trying to follow what actually happened. They are the ones trying to cover it up. Gbogbo ohun tó wà ń bẹ̀ ló máa padà jáde àti CCTV o tinú lè Mohbad o àti neighbor gbogbo ẹ̀ ló yìí bá jáde. Ẹ̀ ń ṣe exercise ni. Mo fi ọlọ́ọ̀bà búra exercise. Ẹ̀yin ẹ má kánjú mo ti sọ fún yín pé justice for Mohbad kéèsì yẹn gangan ó ṣe bẹ̀rẹ̀ December 3rd torí ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ lélẹ̀. Tá bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ rí i pé gbogbo àwọn tó yẹ ká interrogate àwọn tó yẹ ká gbá ó lè má lọ sí gbogbo ibi tó ti kọ́kọ́ pull out lákọ́ tẹ̀lé lọ́la ọkọ yẹn pull out half truth is worse than a lie wọ́n ti tó àwọn half truth òun lákọ́ tẹ̀lé nísìn jẹ̀lẹ́ńkẹ́ni ó náwọn àwọn key ones tàbí àwọn kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan torí a máa need a whole day fún èèyàn kọ̀ọ̀kan àfẹ́ amúlùmálà a whole day tá à ń try láti lò fún àdúrà ní bàbá oní CCTV neighbor yẹn tó wọlé sáà nìyẹn kò tẹ̀ jẹ́ kó AIG kọ́ nìkan yẹn ṣe máa kọ́ lọ náà eléyìí ni major one first àlàyé náà sáré bọ́ta mo ní no problem ẹ má wọrí gbogbo ìtasáré street ta kọ yẹn ẹ má wọrí àbọ̀ abánitọ̀dọ̀ sí yẹn so ẹ má máa tẹ̀lé gbogbo oye I keep saying so what you need to understand is that the rule of law is sacrosanct and all of us must obey the law. You must cooperate with police investigation. I'm not coming back to normal, pep talk that should follow a human rights organization like us. When police invite you, or when police are giving you lawful order to arrest you, you are duty bound to still obey. Because Sophie to say you are bigger than the law. That if police, you don't know why they are inviting you. You don't even know. That police invite you does not mean that they will detain you. That police invite you does not mean they're going to be judging you. No. But there is nobody, no matter how highly placed, that will tell you if police invite you, don't honor. Ẹni tó bá sọ pé tọ́lọ́pàá bá pè é má dá wọn lóhùn. Ẹni yẹn òun gangan ní ọ̀tá ẹ̀. Because the moment you start running, you are giving the police another cute angle. In fact, guilty angle that if you are not guilty, you are not supposed to be running. After all, we didn't come to arrest you. We sent you an invitation. Especially when you have an idea of why they are inviting you. That way, you have ample opportunity to prepare yourself. In an event that you don't even know why they are inviting you, you are still duty bound to honor. But the moment you give false excuse, they will accept it under the law. Police can accept it. Okay, but what kind of phone only date it here? Why didn't you come? If you give them a good excuse, talk about the evidence. Talk about inviting you on scene. They sent you an invitation. Come on Tuesday, and then probably peradventure that person run into an accident. Orí ẹ̀kan ti ya, or apá ti kán, ó ti ní POP gbogbo bí. Tó bá send ẹ pé mo ṣe wà ń sìn, mo ṣe operation mo accident lánàá yẹn. All the thing gets me, eba me send a lawyer, send it to the IPO. IPO will look at it. This person has an accident. Okay.
with the person being there, could they affect investigation? Police might choose to come to where you are and say, because this investigation is very important, we understand that you had an accident, but you are still alive, you can talk. Where are you? Police will travel down there instead of you coming to do their job. But in an event that you don't prove it to them, you say, I am not feeling well, or I have an exam to do on the day you said I should come, or there is an emergency, family emergency, or like the one Wunmi gave up. She said the son is not feeling well. How possible now? The normal person will say irony, but the law says you must believe it, that then you ask, okay, we are giving you another date, come tomorrow. If the child is not feeling well, if it's not a serious one, find somebody. You are not the one treating the child, you are only standing there to look after them. Stay with the child, come to us. If not, we'll come for you. I get saying. So whatever the case may be, trust me guys, lábẹ́ bó tilẹ̀ ń kórí, mo sì sọ pé tí kò bá ti lọ lọ́la, Saturday or Sunday, I will attend all those borders. Ọlọ́run á fún mi ní orí ọ̀fẹ́ àti agbára. I will attend those borders and I will make sure I speak with them. Only bye, because as tomorrow morning, by the special grace of God, the police must go to court and obtain a warrant. Nítorí pé ó ti ń jọ pé ọmọ oró lè fẹ́ yádànù. This is homicide case. This is no time to give chance for anybody to yádànù. So bóyá ti yádànù àbọ̀ fẹ́ yádànù, they must effect and ensure that warrant, so that they can pick this person anywhere. Torí àmọ́ bí tábà ti rí báyìí, àmọ́ lé ẹ̀, we don't know where she lives. Ọlọ́dọ̀ Ìyábọ̀ ló ń gbé, Ìyábọ̀ ti travel, ìyẹn máa nílé òun ti wà lock and key, so gbogbo ẹ̀ wọ́n ti ṣe gbogbo level jọra wọn pọ̀, kò sí lé. So òun gbọ́ ti rí call wọn. I'm sure she must have seen their call. So she's in Tanzania already. Kò sí wàhálà, Tanzania ló kéré jù, mélòó ni Tanzania bẹ́ẹ̀. Kókó bẹ̀ ni pé at the end of the day, I am saying, we don't know where she is at the moment. So lábẹ́ bó tilẹ̀ ń kórí, ó ń ṣe exercise ní sẹ́ẹ̀. Àtijọ́ tó ti mọ̀ pàdúrà àti lọ́yẹ̀ lọ́ti gbò ṣe, wọ́n ti ń ṣètò, wọ́n ti mọ̀ pé next roll call ni wọ́n ti bẹni tó kàn. But ẹ má worry, bẹ̀ ṣe lé ẹ̀sán lórí yẹn. Wọ́bìlì wíṣkì èmi tẹ́ ń wò yìí, olóhùn ráyè òun lẹ́ ń wò yìí. When I am fighting for truth and justice, kò kí ń rẹ́ mi, kò kí ń sú mi, àjọ máa nà tán bí owó. I am saying, ibikíbi tó bá wù kẹ́ wà, wherever you are hiding, mo fi Ọlọ́run bàbúrà tó bá ṣọ́ra, you become a fugitive. Ọwọ́ dẹ̀ ṣe máa tẹ̀, you are only going to buy time. Torí kò sí no more hiding place. Kò sálágbára kankan ló ń ṣe kíní kan, àwọn kíní kan ló wà mẹ́. All of you, fafafa foul. Àníṣe fúnra rẹ̀ ló máa sọ. Ẹni kẹta yẹn tẹ́jọ́ wà nù fídíò tó ń yọ 3 seconds yẹn, ó máa sọ, you will tell the police. Kò ṣe pé wọ́n mọ̀, fúnra ẹ̀ ló máa sọ. You will tell them conveniently yourself. Any attempt to say ó fẹ́ parọ́, you are making a mistake. By now, kẹ́ máa gbọ́, ìyá Mohbad ẹ sọ fún ìyàwó yìí ni. Ẹni kẹta tó wà nù bẹ̀ yẹn, and that third person, that person's name never even came up at all in the course of the àtẹni tó sọ lórí social media o, àtẹni tó ti lọ fún lẹ́yìn o, kò sọ ọ̀sán. So how the person got into the house that day, what the person did, ìwọ Wunmi náà ló máa sọ fún rẹ̀. I know, yes, yeah, and they took him. Ikú tó yẹ kí Mohbad kú, òun ni ikú tó yẹ kí Liam kú. So why would they want to buy Mohbad? Was that the condition given to you that tó o bá ti lè yanjú Mohbad ọmọ ẹ la máa fi di? At the end of the day, o wò pé Mohbad ọmọ I don't want to pàdánù ọmọ ìwọ máa yá dànù. O kí ẹ̀ ń pa ìyá Mohbad, o kí ẹ̀ ń pa bàbá Mohbad. Ó tẹ̀ pé ìyá gan fúnra ẹ̀ gan, òun gan fẹ́ràn. Ọmọ ẹ̀ pa ìyá gan ṣe bálabàlá. Wọ́n náà wà lórí òkè, wọ́n fọ̀rọ̀ mi sádùúrà báyìí.
àwọn ọmọ ìfẹ́ rí but we dey we gather dey ẹ fọkànbalẹ̀ ẹ má wọrí so mo ti gbé yín débẹ̀ yẹn o kẹlẹ̀ mọ́ bóyá ń lọ o I've just told you guys the truth ó lè má ti yẹ yín bọ̀rọ̀ the reason why I'm taking my time mo sún ẹnu kò because mi ìfẹ́ kó jẹ́ pé òun fúnra ẹ̀ ló máa ṣe kí ni but ó ti mọ̀ pé àṣírí ti tú that's the honest truth àṣírí ti tú so bóyá AIG tó mọ ilé ló máa wá invite ẹ tó máa lóò dá lóhùn àbí táwọn kan máa ní kó má dá lóhùn ó tiẹ̀ dá ó yẹ kẹ́ sọ pé àyọ̀mí yẹn parọ́ ẹ ó yẹ tiẹ̀ lọ kóòtù mo ti sọ ilé ìsìn rú àwọn lọ́ọ̀yà tí sùtù wọn kó dùn yẹn ó yẹ kẹ́ lọ charge mi sí kóòtù pé gbólé tí mo tiẹ̀ sọ àdúgbò ẹ charge mi sí kóòtù kí tiẹ̀ kọ̀ rí fíìmù yín wò lẹ́ẹ̀kan mo fẹ́ rí fíìmù yín kàtẹ́jọ́ mo ní kẹ́ involve mi ibi tó lápẹ̀rẹ̀ ẹ kọ̀ wọ́ mi wọlé kàtẹ́jọ́ face ara wa ẹ jọ mú mi jọ torí ọlọ́dà mo ti sọ̀rọ̀ tí ò yẹ kí sọ lọ́ọ̀yà ẹ wú mi ẹ gbé mi sí kóòtù kájọ pàdé báyìí ṣé mo ti sọ̀rọ̀ tí ò yẹ kí sọ mo ti parọ́ mọ́ ẹ náà I've lied against you sue me to court ẹni ẹ bá mi dáwọ́ fún náà kó gbé mi lọ kóòtù mi ò fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ lórí social media mo fẹ́ kẹ́ mọ rírà wa sójú kalẹ̀ mo máa yẹ máa wára wa sọ̀rọ̀ àmà lè bèrè case file gbogbo oníkálukú àdásẹ̀ síra wa ẹ wá mọ̀ ya mo ń parọ́ àbí mi ì parọ́ mi ò fẹ́ wo wèrè tẹ́ ń ṣe lórí social media yẹn kí ẹ máa ju blow lórí social media ṣó ń kọ́ra wọn ni o lè ju blow o lè ju punch o lè ju legal punch lórí social media kó kọ́ anybody so aláti ra physically and ẹni ìkẹta yẹn ẹni yẹn wọ fún rẹ and if what the person did was in your face ask yourself so o jẹ̀bùn prison àbò jẹ̀bùn prison and you kept quiet over a year ṣé yẹn ọlọ́mọ jẹ́ kéèyàn ṣíyàwó fẹ́ àwọn kọ́tà kan tí ìbò anywhere káàkiri kan kọ́lọ́ máa ṣọ́ wa gbogbo àwọn ọmọ tí yàn kọ́lọ́ ń ṣe kiri pẹ̀lú kéèyàn àkóbá àdábọ̀ ọlọ́mọ yẹn kéèyàn rí olú ẹ̀kọ́ ìyẹn náà tọ́ bá pèsè akọ̀sáré máa le tó bá ti rọ́ọ̀mù báyìí ó bàbá lé sálẹ̀ kò ní bèrè pé aláyé ṣé kí n gbéra ó ti rí ọmọ tó kọ̀ kó ọyàn síta báyìí àbí wà á ti máa sáré máa dìde ẹ̀yìn áńgẹ́lì tẹ́ ń kírètì àwọn èèyàn ẹ̀yìn gbọ́dọ̀ bá ìpera wa lẹ́jọ́ angel when we get to heaven we have case to answer you cannot create okay I will see something I don't know whether this thing I want to go for it you are already standing up down and the next thing they will say you lose control ẹ̀yìn kọ́ máa lọ kọlu ẹni tí yóò kọlu the next thing I go ọmọ bí ẹ̀dá ìgbà tó ń ṣe òmò mà ti lóyún olú ẹ ti rọ́ọ̀lù nìyẹn ó di bàbá bébì wọ́n wá béèrè ta ni bàbá bébì ẹ wò báwo láńgẹ́lì gan ìmọ̀ láńgẹ́lì ti irú inspiration yẹn ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa àwọn áńgẹ́lì gan yẹn ń ṣèṣekúṣe áńgẹ́lì ẹ̀yin gan kéèyàn fura sọ̀rọ̀ yín kí lẹ rò ní gbogbo yẹn lọ́rùn ọ̀run lẹ́wà áńgẹ́lì wà lọ́rùn ẹ̀dẹ̀ ronú pé kókó máa lé kí ni ẹjọ́ kí lẹ rò débẹ̀ táyà áńgẹ́lì fi rò dábìí pé ẹ̀yin ṣèṣekúṣe lọ́rùn ẹ̀yin náà lẹ rò pé kéèyàn máa wẹ̀tì ẹ̀yin náà lẹ rò pé kéèyàn ẹ̀yin lẹ kírètì pé ok kírètì ọkọ̀ kó máa squat kí ni gbogbo level yẹn pàṣẹ gbogbo kí ni tẹ dálẹ̀ sí ọ̀ lára sí ó kó bẹ́ẹ̀ lómi ó ní wo èèyàn ní bóyá kéèyàn tẹ bá bẹ̀rẹ̀ sí dáfá kó tó bẹ̀rẹ̀ sí fẹ́ anybody kéèyàn wá mọ̀ pé ẹni tó ń fẹ́ gan because ẹ kọ béèrè wò ẹ jẹ́ ká wò ẹni tó ń búṣẹ́ yẹn lẹ̀ ohun tí mo mọ̀ tó ṣúọ̀ jù there is one third person nobody had the name of that person gogo tó gbé yín láti jọ ìyẹn and don't forget that time tí kéèsì ṣẹlẹ̀ there was nowhere Damola Ayinde Habib there was nowhere he was interrogated or investigated that is the reason why tí ẹlẹ́dàá Mohbad fi mú lẹ́sìn ni he was part of those that carried Mohbad's body òun bọ̀ jẹ́ kí n bá yín play ẹ̀ kẹgbọ́n list àwọn tí wọ́n interrogate ẹ má travel o. mo fẹ́ play
Come and hear the list of names of those people that police interrogated them. Mo fẹ́ kẹ́ kọ́ gbọ́ list àwọn tó gbé Mohbad lọ wọ́n gbé lọ hospital. Ẹ máa gbọ́ o. Immediately the central zone injection was administered. Mr. Salo confirmed that Mohbad started vomiting, while bruise pimples appeared on his face and all over his body. At this point, it dawned on Mr. Salo that Mohbad was reacting to the administered medications. She consequently ran out to procure hydro and nisafine infusion. While at the pharmacy in the locality, she got a call that Mohbad has started convulsing. Eventually, Cynthia Omoduni Adebanjo, Adura Baby Sheldrak, Aloba, Olariwaju Idris, Adedoja, Aide Habib, Idodaramala, Aderinto Fawaz, and Miss Isayo rushing to the hospital in the vehicle of Engineer Chinaka, Jesse, their neighbor. Unfortunately, he was pronounced dead on arrival at Kurabet Hospital. Ṣé ti gbọ́ orúkọ àwọn tí? Did you hear the names of those that took Mohbad to the hospital? Were you able to hear the names of those that took him, or I should play it again? Then I will now play to you the names of those that police said they interrogated. I realized pé Habib, Ayinde, Damola, was not part of them. That is another thing. But because God works in a way we don't understand, Mohbad's spirit is now fighting for himself. Okoko kosuno adura pe, you are my blood. I don't care whatever you have in consonant or in oath with these people. What we share together is bigger than what you share with them. Go and speak the truth to Yomi Fabiyi. Let me play to you so that I got that out. Ma play orúkọ gbọ́ àwọn tí wọ́n sọ pé investigation àwọn táwọn interrogate. Listen again. Immediately, the central zone injection was administered. Mr. Salo confirmed that Mohbad started vomiting, while bruise pimples appeared on his face and all over his body. At this point, it dawned on Mr. Salo that Mohbad was reacting to the administered medications. She consequently ran out to procure hydro and nisafine infusion. While at the pharmacy in the locality, she got a call that Mohbad has started convulsing. Eventually, Cynthia Omoduni Adebanjo, Adura Baby Sheldrak, Aloba, Olariwaju Idris, Adedoja, Aide Habib, Idodaramala, Aderinto Fawaz, and Miss Isayo rushing to the hospital in the vehicle of Engineer Chinaka. Did you pick the names? Or do I take it back? Ṣé ti gbọ́ orúkọ yẹn? Let me take it back a bit so that I can hear the names. Please pay attention. It's the number 4th person. Aloba, Olariwaju Idris, Cynthia Omoduni Adebanjo, Adura Baby Sheldrak, Aloba, Olariwaju. It's not very clear. She got a call that Mohbad. Okay, hold on. Hold on, guys. Again, Wole Kibayin. This one should be better. Let me see. Was said to be tipsy and hyperactive, became infuriated, and as he attempted to come down to clear the road, Ibrahim, his friend, prevailed on him not to do so for his personal safety. Who noticed the increasing pains, further insisted that he must go to the hospital for treatment. Mohbad still resisted and opted to call his personal nurse, identified as Nurse Fumi, who unfortunately was not available. At this point, Ayoba Mesodi, spending, offered to call his own nurse.
to attend to Mohbad. That nurse turned out to be the auxiliary nurse, Miss Felisayo Ogedengbe, a suggestion that Mohbad consented to. When Miss Felisayo was contacted at about 14:30 hours on Monday, 11 September 2023, she was unavailable but promised to come the following day, being Tuesday, 12 September 2023. Ahead of her arrival, she requested that a picture of the swollen hand stroke injury area be videoed and snapped and sent to her for assessment to guide on the medication to come along with. This was eventually done. At about 14:35 hours on 12th September 2023, Ms. Feisha eventually arrived armed with one pack of cetrazone injection, one vial paracetamol injection, tetanus toxoid injection, one vial procaine penicillin injection, 7 ampoules of IM diclofenac, tincture iodine, several needles and syringes. Ms. Fesaya administered the tetanus toxoid on the arm of Mohbad and gave both the paracetamol and cetrazone injection intravenously. Immediately the cetrazone injection was administered, Ms. Fesaya confirmed that Mohbad started vomiting, while goose pimples appeared on his face and all over his body. At this point, it dawned on Ms. Feisha that Mohbad was reacting to the administered medications. She consequently ran out to procure hydro and nizafene infusion. While at the pharmacy in the locality, she got a call that Mohbad had started convulsing. Eventually, Cynthia Omoduni Adebanjo, Adura Abel Sheldrak, Aloba, Olariwaju Idris Adedoja, Ayinde Habib Ido Daramola, Aderinto Fawaz, and Miss Felisayo rushed him to the hospital in the vehicle of Engineer Chinaka, Jesse, their neighbor. Unfortunately, he was pronounced dead on arrival at Kurabet Hospital. Did you get the names now? It was number 4. Now I'll take you back to Kawawa. I want to interrogate. Only investigation I want to traverse on. Let me see if it's there. Crime scene visits. Detectives have also visited the resident Listen down. deceased at Lekki. The intention was to review the CCTV footage. Before I even let you to listen to this, after all this happened, on conjecture on Shekiniko, when Mohbad passed away, they took Mohbad's body, they went to bury it in Ikorodu, the public made noise, police came in and they started investigation. The cocoa of the matter is, police confirmed that they recovered the syringe. That crime scene was not cordoned. Ejo, taloko syringe yẹn, talo lọ tọ́jú ẹ̀, talo padà kó fọ́lọ́pàá, mbolo kó sí. So they know they should keep the syringe, but they allowed the nurse to go. Ẹ má worry. Ẹ má gbọ́ sí o. Was to review the CCTV footage in the house. Unfortunately, the CCTV was out of order. It's not been functional even before this incident. Out of order, not that it was not installed. Out of order. Listen carefully. I'll take it back. Out of order, but they did not. We don't know when it became out of order. Police were able to get on out of order. It was not installed. It was not working before. But Wunmi will tell us, when did the CCTV stop working? And who installed the CCTV? Come and tell us. Wunmi shared the same iCloud with Mohbad. It is undeniable. We have the voice. They both said yes. They both shared. She said, I have my own stuff there too. Ìwọ̀nba tí iCloud tẹjọ́ share tí CCTV yẹn ti mú àlàfẹ́rí. Àní àfẹ́rí. Àìmárì yẹn.
ẹni tó máa sọ pé nírí ẹni ẹgbọ́n pẹ̀lẹ́ tó pa Mohbad tájọ́ máa fèsì ẹ̀ àfi kẹ́ máa dúró lórí social media but ẹni ẹgbọ́n bá ti bọ́ síta physically àná máa sún wèrè pa máa bú so papọ̀ ẹjọ́ wà ń di ẹ̀ ni ẹ fẹ́ rí kíni kí ló wà nù pé kò wá iCloud tí wà á ti èèyàn ti jọ ṣe papọ̀ àná a máa rí CCTV tá a máa dára sí ẹgbọ́n fíìmù. However, the visit led to the recovery of remnants of drugs and injections and other test kits administered by the auxiliary nurse, including 1 tetanus toxin injection, 3 used syringes, 2 used syringes filled with suspected medicine contents, 1 packet of cetrazone solution, propane penicillin injection, empty broken pack of diclofenac injection, paracetamol diluted with water for injection, 6 hand gloves, 1 bandage, 1 plaster, and 1 iodine solution. Also separately recovered is the mobile phone of the deceased. All have been registered as exhibits. Mobile phone, not phones. That means they only took one. Emma Wulo. We also visited the investigation team, also visited Pyramid Hospital, the Rest Hospital, Chandelier Nightclub VI, which represents one of the scenes where the deceased in the viral video was assaulted at the Elegushi Beach also. Medical opinion. In addition, as part of investigative efforts that are aimed at obtaining expert opinion in the likely cause of death of Mohbad through a professional review of the actions of auxiliary nurse Felisayo Ogedengbe, the principal suspect. On 26 September 2023, a team of medical doctors, pharmacists, and nurses drawn from the pharmacy Council of Nigeria directed at addressing 2 fundamental questions. Firstly, what are the immediate chain of events that the following action? The musician. I will give you the list. My crop I'll play it for you probably today or tomorrow so that you can hear those that were interrogated and you realize that this Damola was never interrogated. But as God will have it, ẹjọ ṣé interrogation lójú wọ́n tún fẹ́ ṣe kò fẹ́ gba interrogation fúnra rẹ̀ ló sọ bí ta rẹ̀ pókè èmi ni mò ń bá Yomi sọ̀rọ̀. He wanted to take the fall. They thought it's going to be a walkover to them. ẹ má gbàgbé pé when they started their Ogombo story they were thinking by that time Yomi Fabiyi will be in police cell. Wọn tí mọ mẹ̀mẹ̀ wọn mọ fútẹ̀. You will see that their double agents will come up with narrative, will be telling you ẹ̀yin abiyamọ tó tọ́ Yomi Fabiyi yẹn wọ́n máa gbé tádùrà tí ò bá sùn Yomi ẹ wò láti ìgbà yẹn di sí tádùrà ò tí rí mi sùn. Ẹ máa jókòó sórí social media àwọn ọmọ tí ò tó yín lọ́jọ́ orí ẹlòmíín tẹ̀mọ̀ bóyá o ti ní mental problem tó ń fi social media gbéra a máa kó yín jọ ẹ̀yin dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ tẹ́bí a máa tàn yín kíyàn máa sọ fún mi nírú kéèsì tó clear báyìí tí mò ń ṣe pẹ̀lú inú kan kọ́ máa nírú àdúrà nírú kéèsì báyìí ẹni tó yẹ kó bọ́ sí kọ̀rọ̀ kó máa bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n n tẹ́ ṣe you are fighting for my brother my own blood my own flesh and blood you didn't lie against me Uncle Yomi you didn't steal my phone Uncle Yomi you did not hack into my TikTok Uncle Yomi it was my original TikTok Uncle Yomi, that video, I saw it before now. I am meant to even speak out. Uncle Yomi, that phone, it's my phone. You are right. The only thing is, I know it will be difficult for you to believe I am not the one. But please, help me. How I charge you? I don't know what they take me for. I don't even understand. And they're able
ẹyọ 25 years kúrò ní age irú gẹ́ yẹn kẹwàá wo tí mo ti lórúkọ kẹwàá wo yọ 25 kúrò ní age ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí wà nù ayé tí mo ti miss wọn àwọn àgbáwo tí star ti ń rùn lára mi kó wá wò sùsù kó nílò àdúrà ọmọ 22 years náà ti bí tí mo ti ń dábí ẹdun tí mo ti ń rọ̀ bí ọ̀wẹ̀ màá wò at this stage ohun tí mi ò ṣe kà no evil I didn't commit any evil the only thing I am doing is that Mohbad sọ pé ẹ̀gbọ́n I go use your body fight for my justice but don't worry I will push my brother he will speak the truth I just need you allow me to use your body to the fight on anybody that try to mess up I will deal with them ẹ wá wò sùsù ìyá tó wá bí Mohbad yẹn is now fighting me saying now that I deliberately did not push that Adura should be detained as we speak I am still fighting that Adura should be protected and nothing should happen to him because at the end of the day the only thing I want you to do is Adura if you tó o bá ti join wọn láti pa Mohbad that truth pé o ní dey station and you will not be processed you were not processed the first time I investigated I went to Panti I did everything you were not processed kojo mo follow babura you will be processed this time it is the law afitia be fake except you don't want this country to get better because it's a Mohbad's case is a global national case the world is watching us some few people think they can just mess up with the law and the constitution of the country particularly on a serious case like this that people are interested in how do you want the government to flourish somebody who is sick upstairs will not tell you in spite of me coming clean no I didn't even plan anything okay let me go and pick Adura's phone and they even lied they said I was the one that asked somebody to, which is not even true why would I go to that extreme in my life it came natural and Mohbad says mi ma tẹ sọkọlẹ mo fi ọlọ́ọ̀bá búra ẹ lọ kọ́ pé mo sọ tí Wùnmí ò bá dé ibẹ̀ yẹn tí ò bá dé zone 2 yẹn ẹ pè mí ní àfi tó bá sá lọ pátápátá ẹ lọ sọ pé mo sọ ẹ tó bá fẹ́ ta tẹ́tẹ́ yẹn kó ta pé wọ́n tí ò bá lọ fún rẹ̀ mo fi ọlọ́ọ̀bá búra máa gbé àárọ̀ ọ̀la my NGO will pressure the police and they will make sure a warrant of arrest is issued lọ́la yẹn kó pẹ́ lọ́ọ̀yà ìbọ́ta and that means anywhere they find her they will pick her up tí yẹn bá ti jáde tí mi bá ti lọ sí gbogbo bọ́dà lọ pariwo pé warrant of arrest ti wá o kẹ́pẹ́ mi lọ́mọ àlè tó bá ti di ọ̀la I will personally ask the lawyer to go to the police they will go to court tomorrow they will meet the judge in chamber and a warrant of arrest will be issued ṣẹlẹ̀ ìyá wẹ̀rẹ̀ you cannot be running for a serious case like this ìwọ tó wà bẹ́ẹ̀ lẹ́yìn ọdún kan àwájọ́ dẹ̀ ni àwa jẹ́ mùmú nílùú tí ọlọ́ba tó níjòyè ẹ wá wọnú ilé ẹrú yàn pa ẹni ẹlẹ́ni tó ní tálẹ́ǹtì ọmọ ọlọ́mọ tó ń kọrin ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yìn tí ọmọ mi ò lè ṣẹ̀ my own son cannot offend somebody in Nigeria tí ó pààyàn ẹ wá wọlé ẹ̀ṣẹ̀ lọ́rùn káwa máa wò yìí torí ẹ̀yin lè máa kọ́ mọ̀yàn ẹ sọ ní tẹ́mọ̀ kí n tiẹ̀ kọ́ mọ̀ tell me who you know ẹ sọ ní tẹ́mọ̀ ẹ kò sọ ní tẹ́mọ̀ rádaràdá tẹ́ ìṣe bálabàlá. Introducing FlexCredit, a credit product that helps you access funds wherever and when. ọ̀la yẹn láàárọ̀ kùtùkùtù ọmọ kọ́ sáré kọ́ lọ ọmọ iṣu ẹ̀ fún ó dá ò ní time mọ́ this is a serious case they know it is dangerous if this person have a miss with this level she ma ọmọ kan sí kò sí tó jọmọ́ tọmọ ẹ bá yàgbé yín gbé wọ́n kọ́ ló fẹ́ tọ́jú ẹ̀kọ́ di doctor fún tó ṣe yẹn kò sí tó jọ́sẹ̀ ẹjẹ́ àti ẹ̀kọ́ àwọn alájọ nílùú náà á lè bá ṣe bí we own this country together kí lè bá wa kù tó bá fi di Saturday Sunday tí mi tó bá ti di ọ̀la tó bá fi di 10 o'clock tí o bá ti dé zone 2 tó bá di Saturday Sunday tí mi bá lọ sí bọ́dà Kútọ́nù bọ́dà ìdúrókò airport international airport kí n lọ pariwo sí gbogbo everybody jẹ́ ìwọ̀n mọ̀ ẹ̀fẹ́ jáde kúrò Nàìjíríà ẹ̀yẹ́ jẹ́ kó lọ wò ẹ̀jẹ̀ ká tiẹ̀ gbọ́ kó lọ lẹ́yìn tá ti pariwo síta pé ẹ̀bù wọ́n sọ ẹ̀jẹ̀ kó sá kúrò Nàìjíríà kariwo kẹwàá mẹ́rin pé mo commit offence lọ́la
bóyá àwọn ló ní Nàìjíríà o bóyá àwọn apààyàn ló ní Nàìjíríà o ẹ jẹ́ àjọba wò bọ̀ ẹ máa pa anybody tó bá sún yín torí àmúṣekere àfi pákéjì sí àwọn òpin kàwá dẹ̀ fún yín ẹ rò pé àwọn wà lẹ́fọ̀ àwọn tó bá ṣe pèrè fún tó bá tí mà ti lọ bẹ̀ kí gbogbo bọ́dà yẹn ẹ máa expect mi bẹ̀ tí bá ti níbẹ̀ kẹ́ bùbí so lọ́gbàbẹ̀ kọjá ọmọ kan lóhùn ọkùnrin lọ́wọ́ jọ́mpà kó bẹ̀rẹ̀ sí rẹ́sì bọ́ọ̀lù bọ́dà kò ní kọjá kó kọjá lọ́gbàbẹ̀ kọjá àfi tó wáyé kò ti sálọ o pọ̀ tí ó bá ti sálọ tó ìwà Nàìjíríà yìí máa wo fíìmù bọ̀ torí àwọn àgọ́ àwọn ọmọ bíi tí kú Mohbad ti wá ṣebí torí àkọ́ fọ́lọ̀ òfin ni we are only following the law ẹ sọ̀rọ̀ ẹ̀ bọ́dẹ̀ làwa ẹ̀yẹ ọlọ́pàá ẹ bá ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ̀rọ náà ní gọ́ọ̀nà ní gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ sọ gbogbo ẹ̀ ní kíní kí mo ń ṣe fíìmù sí mo ń ṣe ibà ìbá fáwọn tó láyé kí n kọ fíìmù lẹ̀ kí n kọ bẹ̀ tọ́bílẹ̀ kẹ́kọ̀ọ́ pa mí kí n má jèrè iṣẹ́ mi àbí torí ẹ̀kọ́ lóhun ló bí òun lòun fẹ́ ọ̀kan kọ́ ẹ wá yanjú èmi dànù ẹ wá sílẹ̀kùn fólè ẹ sílẹ̀kùn wá pa mí sínú ilé ẹ máa wò bọ̀ tó bá máa fi di 10 lọ́la tí màá ti gbọ́ wàá rí fíìmù àjọ ní kóòtù bó ṣe wà yẹn kóòtù yẹn is the hope for the last common man ohun tó ṣúọ̀jù ni pé ẹni tó pa èèyàn àbí tó lẹ́bọ lẹ́rù ó lè lẹ́nu ní kóòtù the public the NGO they get out for you pass anything ní kóòtù gan lẹ́nu ju ọlọ́pàá lọ́bẹ̀ àjọ máa fàájà. Past 10 wọ́n bẹ̀rẹ̀ sí kíyàn kiri nínú zone 2 bí onínáwó àwọn tọ̀nà yìí tẹ bá mọ̀ pé mi ẹ gbé ẹ̀yin tẹ bá ń tẹ̀lé tẹ bá ń sọ pé ó ní power ṣẹ̀bẹ̀ ní àwọn èèyàn wà lẹ́yìn ẹ̀ ẹ kò fi àdírẹ́sì ilé ẹ̀ dán mi wò ẹ kò fi dán mi wò pé Yomi àtẹ̀fẹ́ wò yá ó tẹ̀ máa ń lẹ́nu ẹ kò fi bá mi ṣeré wò lálẹ́ ẹ bá mi fi ṣeré wò ní alẹ́ ẹ kò send ẹ díẹ̀ pé Yomi akọ̀fẹ́ wò pé you are making mouth this is where I live ọmọ yìí kò fi bá mi ṣeré ọmọ ilẹ̀ fi bá mi ṣeré wò ipe àní ẹ àwọn tó jù yín lọ tó ju AIG lọ wọ́n ti ní mi gbọ́dọ̀ dá AIG lóhùn tí àbá tó ò bá mọ bó ṣe lọ lálẹ́ ẹ kò fi bá mi ṣeré wò DM pé she has not done anything wrong Mr. Yomi you are just shouting this is where she is ibi tó ti ń ta àwọn òkú rẹ̀ ó yá jù sáwà kò fi bá mi ṣeré wò just send it kò send ẹ̀ sí mi wò bóyá ẹ̀ ní gbọ́ fíìmù breaking news ẹ̀ rí ẹ̀ bá yá sóni ìsọmọ abọ́dì ń ṣeré bí ẹni tó wà wájú embassy nínú wájú American embassy tó fẹ́ gba visa tó ti ní congratulations tí sódà bọ́ǹdì ẹ̀ tí ẹ bá ẹnìyẹn ìgbà ẹni wọn kọ́ lọ́wọ́ òkọlà pọ̀ ó ní Abẹ́òkúta àbí Lájẹ̀bú ọ̀rọ̀ ìwà rẹ̀ ilé rẹ̀ bá ń ṣe. It's not about one person. It's for the collective benefit of all of us. Then, if it is all of us that will benefit, why should I sit back at home? Why should I act like it doesn't concern me? Because you want to enjoy your freedom as a young person, as a young adult, as a teenager, as an adolescent. You want to make decisions. You want to okay, if you want to leave your boyfriend's house, you say, you know what? I want to leave out now, and not that he will guard and then strangle. I say, Mumbai, then they start doing a sort of abracadabra. That is what we're saying. You need to rise up and understand that it is time for you to know that this country belongs to you, and you must play a part. Don't think the governor will be the only one working here and there, and then he will deliver the mandate for you. No, you must play a part. Nobody's going to live here forever. But you must play a part now and make life better or a little bit better so that the next generation can take it from where we stopped. That is what we're saying. That is why I am giving back. I am saying I want to give back. Public gave me the voice. They gave me the face. They gave me the fame. Before I say, what can I do to give back to the society? Mohbad is voiceless. He cannot say thank you. He cannot even say, I want justice. But we should give him that voice. We should stand up and say, whoever is involved should know that whatever it is that is your excuse for taking his life, it is unacceptable, it is evil, it is criminally
laced, and you must pay according to the law. And there is no police, no court, no government official will say what we are asking for is unacceptable, is illegitimate. We cannot assume a 26-year-old or 24-year-old and then we will return it back with lies. ó tẹ́ ń gbọ́ mi tẹ́ sì ń bá mi ń fìfẹ́ hàn sétò yìí kò ní bàjẹ́ fún yín lágbára àṣẹ Èdùmàrè mo mà rí yín náà o ẹ̀ ǹlẹ́ ń bẹ̀